Kí ni mo lè ṣe? Ìwọ ti parọ́, ìwọ ti jà láàmú. Ìgbàdákẹ́rẹ́ ẹ wú bí búrẹ́dì ni wọ́n máa ṣe ń bì wọ́n máa ṣe búrẹ́dì ń bì ilé búrẹ́dì ń bì àwọn máa ṣe búrẹ́dì báwo ni báwo ni ṣé dáadáa ni ẹ máa kú gbádùn. Ká ìwọ ti jà láàmú. Ẹ rà. Sẹ́mọ́tì mẹ́bẹ̀ ni irọ́ búrẹ́dì kan. Àwọn èèyàn tí wọ́n ti kú àwọn ni wọ́n kú sínú rẹ̀. Èèyàn mélòó ni bẹ́ẹ̀ mẹ́ta kọ́ ẹ lọ kára la. Mélòó? Ṣé márùn-ún? Mẹ́ta ni. Kàá kí n wò. Ilé nǹkan. Mélòó? Mẹ́rin. Ibi ni wọ́n máa ń sin àwọn èèyàn sí. Ó ti yẹn sùn yìí. Lẹ́yìn ìgbà yẹn, ẹ wá wo bí. Tẹ́rí ilé yìí. Yàkú bẹ bọ́ síbi. Ẹ wo ilé yìí. Bàdí mo kéré. Yàrá grandpa, bàbá àgbà. Tí wọ́n ti kú. Ó yá lọ. Ok? Ṣé ẹ rántí Bàdájá mi? Bàdájá mi. Yàrá bàbá Bàdájá mi yìí. Nínú ọmọ ọ̀pọ̀ ọmọ ẹ̀láyé o. Jámì ti mẹ́ta ń bẹ̀rẹ̀. Yàrá bàbá Jámì ni. Ok? Àbúrò bàbá, àbúrò grandpa. Ok? Ẹ jẹ́ wá fi yàrá grandma, ìyá àgbà. Ẹ jẹ́ fi yàrá ìyá àgbà yìí. Ẹ wọ́n wo. Níbi yàrá àgbà, ìyá àgbà yìí. Ẹ rí ilé àwọn bàbá wa ní. Ẹ̀yin à ń jẹ tasa. Ìjẹta wọn dé. Ẹ pẹ̀lẹ́. Adúpẹ́. Ìdáná wa. Yàkú máa bọ̀ wá. Ǹjẹ́ àwọn kùdí sọ̀rọ̀ wọlé? Tani? Mi ò bọ̀. Bọ̀ dájú mi ti wá. Mo ti wá dọ̀ yìí. Dájú mi ti wá. Wọlé family house. Ìyẹn wọlé. Grandma tó wà lé. Àwọn ènìyàn náà wà. Yàrá grandma ni. Ẹ wo. Yàrá grandma ni. Ṣé wàá ti délé kẹsàn fún grandma pẹ́yìn ti dá yàrá wọn mọ̀? Ẹ sọ pé ẹ ti di yàrá wọn tí wọ́n gbé nígbà tí wọ́n ti bí bàbá. No, èmi ò sí bẹ́ẹ̀. Èmi báwo? Wọ́n á wo bí káàdì wọ́n dáná oúnjẹ. Èmi wà bí ìgbà. Ṣẹ́gìrì yàrá mi. Yàrá grandma ni mo sùn. Ṣẹ́gìrì bì. Ibi tí wọ́n ti máa ń dáná nìyí. Àrò mẹ́ta. Abẹ́ jẹ àmàlà, abẹ́ jẹ ẹ̀bà, abẹ́ ṣe ìrẹsì, abẹ́ ṣe ọbẹ̀ ata, abẹ́ ṣe ilá, àròní. Àrò mẹ́ta lórúkọ eléyìí. Òkúta mẹ́ta ṣe àwọn gìnì yìí tí wọ́n fi ń dáná mbẹ́. Ó ti yé nísìnyí. Uncle Mehmed, ọ̀rẹ́ mi Uncle Mehmed. Màmá Uncle Mehmed, yàrá fi wọn ní. Ẹ lọ́bẹ̀. Ẹ mọ lọ́kẹ́ ilẹ̀ lọ wo. Wá wò, ibi. Yàrá ẹ̀yìn mẹ́tí ń gbé bẹ̀ nísìnyí. Bọ́m̀bì ìyá. Mo fẹ́ràn lóhùn lẹ̀. Adam. Ṣé wàá rí yàrá tí mẹ́bẹ̀? Ìyá tó fi grandpa yàrá àti ọmọ ẹ ti rí. Àwọn ìyá àbàdàn. Káàkiri ẹ fẹ́ràn yẹn lẹ̀. Ẹ tó fẹ́ tún lé iná ilẹ̀ bí dẹ́bi. Kẹ́sẹ̀ ti wáyé lé yìí o. No.